abiyamọ dákun lọ bá mi ṣe àgbo ọfà yìí pamọ́ sílé, dákun lọ bá mi ṣe àgbo ọfà yìí lọ bá mi ṣe pamọ́ sílé nítorí ìdágìrì. Kò sẹ́ni táwọn aláburú ò lè ṣìkà fún. Bí wọ́n bá lé bàbá títí tọwọ́ wọn ò bá bá, wọ́n lè ju nǹkan lu ìyá. Bí wọ́n bá lé ìyá náà títí tí tọwọ́ wọn ò bá tẹ̀, wọ́n lè ju nǹkan lu ọmọ. Níjọ́ tí a bá wá ń fura mọ́ wípé bóyá ara wa ń ṣe bákan bákan, bóyá orí ń fọ́ wa ni, bóyá ara ń já wa jẹ ni, à ń lálàkàlà ni, àlá tí ò da, àbí bí kan ní àgọ́ ara ó ń dùn wá, tá a sì ti lọ ṣàyẹ̀wò lórí ẹ̀ tí wọ́n sọ wípé kò sí nǹkan kan bẹ́ẹ̀, ọmọ ìyá, àgbo yìí ni kó lọ gbé lura. Àgbo ọfà ni tó yẹ ká mọ̀ ṣe sílé. Kódà ẹ mọ̀ jẹ́ ọmọ tán tẹ́ fi mọ̀ ṣe mí. Àgbo ọfà, gbogbo ohun tó bá jọ mọ́ nǹkan òwòsàn, ẹ mọ̀ jẹ́ àmọ́ fi tàfàlẹ́ jẹ́ àmọ́ ṣe sílé nítorí ìdágìrì. Gbogbo ọwọ́ tọ́lọ́run bá ní kó ṣalábàápàdé fídíò yìí, mo fi Ọlọ́run mo fi bí ọ́, dákun bá mi share fídíò yìí kó go viral dáadáa, káwọn ẹlòmíràn bá lè ṣàǹfààní níbi fídíò yìí. Kí ni tó fẹ́ lọ bá mi gẹ́ẹ̀sì lọ́tẹ̀ yìí? Lọ bá mi gẹ́ẹ̀tì ewé Akíntọ́lá. Gbogbo wa náà la mọ ewé Akíntọ́lá, bẹ́ẹ̀ bá mọ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tó dá ewé mọ̀ pé ẹ̀ ń wá ewé Akíntọ́lá. Ewé Akíntọ́lá yìí a ó bu omi sí, a ó gbó dáadáa, a ó gbó tí gbogbo owó rẹ̀ ó jáde tán dáadáa. Tá bá ti wá gbó tán, ká lọ gẹ́ẹ̀tì èédú tó wọ́n fi ń dáná ni, ká lọ kúnná dáadáa, kó kúnná dáadáa, ká wá dà sínú ewé Akíntọ́lá. Lẹ́yìn ìgbà tá a ti yọ gbogbo àwọn ṣàkítì bẹ́ẹ̀ tá a ti ṣẹ́ kúrò, ká da èédú yẹn síbẹ̀. Tá bá ti wá dà síbẹ̀, ẹja fi ilẹ̀ bíi 3 or 4 hours kó wà ń bẹ̀, kó toró dáadáa síbẹ̀. Tó bá ti wá tó bí 3 or 4 hours, lẹ́yìn ìgbà náà ká wá rọra yọ omi yìí, ká yọ sínú abọ́ mi. Ilé tó já sí pé èédú tá a dà sínú rẹ̀ yóò ti ṣílẹ̀, ṣùgbọ́n gbogbo tó ń jẹ́ oró tó wà ń bí èédú yìí náà yóò ti jáde sí ara ewé yìí. So a wá yọ omi yẹn sínú abọ́ mi náà tó mọ́ dáadáa. So tá bá ti wá yọ sínú abọ́ mi àbínú àbẹ́yà bí 2 litre àbí 3 litre náà ni, tá bá ti yọ síbẹ̀, ọmọ ìyá mi ẹ lọ mọ bá mi lo kíní yìí ní ẹ mọ̀ lò ní lẹ́yìn ọjọ́ kẹta lápèjúwe tẹ bá lò lẹ́ni lẹ́yìn 3 days míì lẹ́tùn tó lò ní short cup kọ̀ọ̀kan. Short cup ní kẹ́ mọ́ fi lò, cup kékeré ni ti sinapu tó bá wà lórí ìgò sinapu, tàbí tẹ bá rí òdiwọ̀n tó ṣe déédéé rẹ̀, ẹ mọ̀ fi bá mi lo àgbo yìí lẹ́yìn ọjọ́ kẹta ní kẹ́ mọ́ lò. Gbogbo tí bá ń jẹ́ ọfà tó bá wà nù ara yín, pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run yóò bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni tẹ bá ti ń lo iṣẹ́ yìí. Gbogbo ara tó ń jẹ oúnjẹ tó ń dùn yín ni, gbogbo ẹ̀ pátápátá yóò di ohun gbàgbé nínú ìgbésí ayé yín. Ẹ mọ̀ fi iṣẹ́ yìí ṣeré o, ẹ sì mọ̀ fojú kéré ẹ̀. Ẹ bá mi share fídíò yìí. Ọlọ́run ò ní fà wá láwọn ẹni bí lọ́wọ́. Àmín.